hi-tunezradio 1000.1 FM. Lára àwọn tó mọ rírì Ọlọ́run ọba mi òkè mọ̀nàmọ́ná tó ń ṣojú ọ̀run gẹ̀lúgẹ̀lú lára àwọn tó mọ rírì rẹ lèmi Ìtùnúolúwa máa Adékúnlé wà o. Lára àwọn tó mọ rírì rẹ ni gbogbo ẹbí mi wà. Lára àwọn tó mọ rírì oore tó ṣe láyé wa làwọn olólùfẹ́ mi pátápátá lára wọn ni a wà o. Ọlọ́run wá tẹ́wọ́ gba yìí wa, wá tẹ́wọ́ gba oore wa, wá tẹ́wọ́ gba ìyìn lọ́wọ́ wa lónìí. Ó tójọ́ mẹ́ta, ọpẹ́ ni ká máa dún nítorí pé ọpẹ́ ló tọ́ sí wa ní gbogbo ìgbà. Orin ìgbàmí Láolú Gbẹ́njọ́ ni mo fi ń kí wa káàbọ̀ sórí ìkànnì yìí hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò títì. Bí tí ìyorúkọ mi padà Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Èmi náà máa ṣàlè jẹjẹ bẹ́ni tí ò róbìnrin àtáyá àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Èmi lọmọjúrò ń gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ṣẹ̀bọ́rà ìlú màfọ̀ bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi ló máa bẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkan tó kù ló fi rán baṣọ káàkiri gbogbo àgbáńlá ayé o. Wọ́n ní tá a bá ti ríra wa tó ṣe díẹ̀ wọ́n ní ẹkú ijọ́ mẹ́ta báyìí ló yẹ ká máa kíra wa ẹkú ijọ́ mẹ́ta o ọ̀dẹ̀ òdòbí ṣàlàáfíà ni mo bá yín o. Ó pọ̀ orí Ọlọ́run pọ̀ gan láyé wa. Láti bí oṣù kan tá a láǹfààní àti ṣètò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ sí dáadáa sẹ́mi tó ṣẹlẹ̀ sí dáadáa sẹ́yìn náà. Láàrin ẹ̀ náà ni a gbàwẹ̀ lẹ́ẹ̀tì láàrin ẹ̀ náà la gbàwẹ̀ Ramadan. Láàrin ẹ̀ la ṣọdún Easter la tún ṣọdún ìtúnu àwẹ̀ náà. Àmọ́ eléyìí tó dùn mí jù ni ọlá gòdì. Ọlá zimu mi ò rẹ́ran ọdún mi ò rómi mi ò rẹ́jẹ̀ ṣó dáa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀dẹ̀dì náà mi nígbà tó dìgbà ẹran. Kò sí wàhálà àpàdé iwájú o. Ẹ bá ti wá tó bẹ́ẹ̀ ilé yá ń bọ̀ ẹ má jẹ́ rẹ́ran jẹ. Tí bá padà mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yá lè kàn sí. Láàrin ìgbà tí a lórí ọ̀fẹ́ àti ṣètò yìí náà wọ́n ṣàánú tèmi náà wọ́n gbé mi kò lórí àtẹ wọ́n gbé mi lọ́kọ̀ o. Ẹnìkan ní kí n sẹ́ndì fọ́tò sẹ́ndà o bìlíìfù láyé ẹ náà ni. Èmi náà lè ti máa sọ pé lórí aya báyà yọ pé yọ. Àmọ́ ìdí tí mo fi ń ṣètò lénìí òun ni láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ béèrè mi o àti ẹ̀yin tẹ́ ẹ ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì tí mi ò lórí ọ̀fẹ́ àti reply yín up till now gbogbo ẹ̀ náà la máa yanjú lẹ́yìn ètò. Mi tí ẹ mọ̀ báwọn èèyàn nífẹ̀ẹ́ mi tó yìí ẹ ṣé o èmi náà nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi ní jọra mi lójú o. Àmọ́dé ẹ máa já yín sí pé a lè má láǹfààní àti ṣètò fúngbà díẹ̀ nítorí pé Ọlọ́run fẹ́ mú wa tẹ̀ síwájú sí o. Téèyàn bá dẹ̀ débi tọ́lọ́run múyàn lọ èèyàn á tún ní sùúrù kọ́lọ́run fẹsẹ̀ múlẹ̀ kó tó tún bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ ni. Àmọ́ àdúrà mi ni pé kọ́lọ́run fààyè gbà mí kọ́lọ́run fààyè gbà wọn náà níbi tó o bá wà. Títí dìgbà náà kọ́lọ́run wá dá mi sí kó dá wọn náà sí kó jẹ́ ká tún ríra wa láyọ̀ àtàlàáfíà pẹ̀lú dùnú o. Kíkú má pa mí kíkú má pa àwọn náà kíkú má pa gbogbo wa lápapọ̀.
mo fi ń sọ pé ẹ máa ṣe dáadáa kẹ máa já rìsíìtì ẹ̀ pamọ́ nítorí èyí kọ́ nítorí ọ̀la ní Tinúolúwa ni mò ń jẹ́ Adékúnlé ní bàbá tó bí mi lọ́mọ mo sún mo fi singation gba nídìí ire o. ayé ọ̀pẹ padà yọ. ó yẹ wípé ọ̀pẹ ló já